Florida ní Ṣèyí Mákindé ń gbé tẹ́lẹ̀ ó dẹ̀ ní nọ́mbà ẹ̀wọ̀n wọ́n ní òun àtolúwo iṣẹ́ kan náà jọ ń ṣe lábúròdù. mo ti gbà wá alágbára ayé àti gbogbo àwọn arúgbó ọmọ Yorùbá pátápátá tó jẹ́ ọmọ ìpínlẹ̀ Yorùbá kó máa jí láàárọ̀ kó máa fi wú orí wọn kó máa fi ṣépè fún Ṣèyí Mákindé. tí ẹ bá fún mi lésì máa fẹ́ kẹ́yìn èèyàn bẹ́ẹ̀ bá mi ṣe fídíò yìí o tí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ bá fún mi lésì ọ̀rọ̀ tí n fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀ yìí gómìnà yìí ọmọ àlelẹ̀ Yorùbá ní òun ṣe Yorùbá o. ohun tí a ń sọ fún wa ní ti pé Ṣèyí Mákindé ti ṣẹ̀wọ̀n l'Amẹ́ríkà rí. bẹ́ẹ̀ni ní Florida. ní Florida àwọn tó wà l'Amẹ́ríkà ló sọ ẹ jọ̀ọ́ ẹni bá ní fídíò Ṣèyí Mákindé pẹ̀lú nọ́mbà ẹ̀wọ̀n ẹ̀ l'Amẹ́ríkà ẹ jù sí mi. wọ́n ní Mr. wọ́kẹ́wọ́kẹ́ ní pé ìgbà tó parí ẹ̀wọ̀n ẹ̀tọ́ ló wálé. mo sọ fún yín mo ní níjọ́ tẹ̀ ti yan gómìnà àṣìyàn ní Ṣèyí Mákindé jẹ́. òun kọ́ lẹ̀ ń bájà Olódùmarè lẹ̀ ń bájà ìṣẹ̀dá àwọn ọmọ tó wà nínú igbó lẹ̀ ń bájà. Yorùbá Parapọ̀ TV ẹ máa gbọ́ ẹ máa wò ó ẹ subscribe síbẹ̀ ẹ láìkí ẹ̀ bó bá ṣe ń lọ àwa ò ní jẹ́ kétí yín ó di sí o Yorùbá Parapọ̀ TV àgbàlẹ́tù ọmọdé la wó. bó wá jẹ́gbà àkọ́kọ́ lẹ́yìn wò wá tàbí tí ẹ̀yin ń gbọ́ wá ṣùgbọ́n ẹ ò tí ì tẹ subscribe button síbẹ̀ àwa ń bẹ̀ yín ní bá wa tẹ̀ sójú ẹ̀ ẹ bá wa dọ̀rẹ́ ká náà ó sì bá yín dọ̀rẹ́ ẹ wá má gbàgbé o ẹ̀yìn ìtàgé pélébé kan ti ń bẹ̀ lẹ́gbẹ̀ẹ́ tòró ni ó máa rán yín létí nígbàkúgbà tá a bá ti wà lórí ètò ẹ já ṣe àyẹ̀já pé kálé kí gbogbo ọmọ Yorùbá mọ̀ tá a wá lọ ta Yorùbá ta lọ̀rẹ́ Yorùbá Ṣèyí Mákindé ti fi hàn wípé ìgbésẹ̀ tí àwọn Yorùbá ń gbé yìí láti bọ́ lọ́wọ́ àwọn agbésùnmọ̀mí kò tó òun lọ́rùn ó sì ti fi kíní ọ̀hún hàn ẹ já pín káàkiri orí gúrùpù gbogbo ẹ já pín káàkiri orí social media káwọn èèyàn mọ ọ̀rọ̀ ìpínlẹ̀ Ọ̀yọ́ ibi tó dé dúró àwọn ọmọ tí wọ́n sì jí gbé ibi tí kíní ọ̀hún dé dúró báyìí sáàrí wọn ni tàbá àní rí wọn kí ni Ṣèyí Mákindé sọ ń pa ẹ̀ ẹ já ṣíà ẹ̀ ẹ tẹ subscribe button síbẹ̀ ẹ ta àgbo tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ tóró ni ó máa rán yín létí o ẹ já ṣíà ẹ̀ ẹ já máa bí tó ń bọ̀. ẹ̀yin abiyamọ ayé ẹ má mà wo Ṣèyí Mákindé ràn kó bà ìlú Ọ̀yọ́ jẹ́ Ọ̀yọ́ tànà Ọ̀yọ́ state. bàbá Bọ́lá Ahmed Tinubu bó ti pè yín láàárọ̀ ẹ má bí ní òjò lórọ̀ tẹ́fẹ́jà ń gbọ́ mi ẹ jẹ́ kí n máa gbọ́ nínú comment section ẹ máa kọ yes yes yes. a ní kẹ́ ẹ bá wa withdraw security Ṣèyí Mákindé torí Ṣèyí Mákindé ló kó àwọn ọmọ wa wọgbó Ṣèyí Mákindé àtàwọn Fúlàní ṣiṣẹ́ papọ̀ ló fi wà lẹ́yìn Fúlàní ló fi ní pẹ́sẹ́dẹ̀ Ìgbòho ò gbẹ́dọ̀ wọnú gbó tẹ̀lé wọn lọ. ará ilé èrò ọ̀nà ẹ bá wa pé Ṣèyí Mákindé kó tú àwọn ọmọ wa lẹ̀ o Ṣèyí Mákindé ni mo ní bọ́dà mi kán pè mí láàárọ̀ pé ilé iṣẹ́ bíi méje nìkan ni Ṣèyí Mákindé ní ní Port Harcourt àṣírí kan tó wá tú sí mi lọ́wọ́ òjò tó rọ̀ yìí ni ẹ̀ bá gbọ́ wọ́n ní Florida ní Ṣèyí Mákindé ń gbé tẹ́lẹ̀ ó dẹ̀ ní nọ́mbà ẹ̀wọ̀n wọ́n ní òun àtolúwo iṣẹ́ kan náà jọ ń ṣe lábúròdù wọ́n náà jọ ń wọ́ kéni ẹni bá ti bínú sí Sunday Igboho bá ṣírí ohun tó ṣe ní kọ̀kọ̀ bí ọ̀sẹ̀ mọ́ tú síta nìyẹn wọ́n ní Mr. wọ́kẹ́wọ́kẹ́ ní pé ìgbà tó parí ẹ̀wọ̀n ẹ̀tọ́ ló wálé èmi kọ́ mo sọ àwọn tó wà l'Amẹ́ríkà ló sọ ẹ jọ̀ọ́ ẹni bá ní fídíò Ṣèyí Mákindé pẹ̀lú nọ́mbà ẹ̀wọ̀n ẹ̀ l'Amẹ́ríkà ẹ jù sí mi. alábàjọ tó fi ń hùwà bí ẹlẹ́wọ̀n alábàjọ àṣé òun wọ́kẹ́ ní òfin jẹ́ kó láàánú abiyamọ. gbogbo igbe tí abiyamọ ń ké ní òfin jẹ́ kó ní mínì létí Ṣèyí Mákindé ọ̀dájú èèyàn ní máa ń wọ́kẹ́ ó torí Sunday Igboho ó declare curfew because they don't want freedom for our children àwọn ọmọ ọdún méjì wọ́n ti ń lò bí oṣù méjì nínú igbó ẹ̀yin àgbààgbà Yorùbá bàbá Bọ́lá Ahmed Tinubu ẹ má jẹ́ kí tàwọn ọmọdé yóò dàbí ti Chibok girl Ṣèyí Mákindé fẹ́ fi ẹ̀mí àwọn ọmọ yẹn ṣe ìrúbọ ní ẹ má gbà fún ẹ̀yin Ọ̀yọ́ ẹ dìde Ṣèyí Mákindé want to use Ọ̀yọ́ life play politics
olófin tako bàbá Tinubu ni mo fi wá fi àkókò pé gbogbo ẹ̀yin abiyamọ ayé ẹjẹ́ dìde sọ̀rọ̀ Ṣèyí Mákindé àwọn ọjọ́ ọ̀la wa tó wà nínú igbó èèyàn kan tẹ̀ pè mí lára àwọn ọmọ àlè Yorùbá lára àwọn àtọ̀húnrìnwá Yorùbá pé ṣèbí Èkìtì lèmi kí ló kàn mí pẹ̀lú Ògbómọ̀ṣọ́ iṣu ní Yorùbá àwọn ọmọ odù tó dá ìwà tó dé pé gbogbo alájọ jáde ní Ilé Ifẹ̀ love expand ẹ lè pè ní ìlú tó ń fẹ̀ orísun tó ń fẹ̀ tó tún mú ìfẹ́ dání Ògbómọ̀ṣọ́ èèyàn mi ni wọ́n ẹ̀jẹ̀ mi ni wọ́n kẹ́ lè mọ̀ pé ẹni tí bíbà yìí ó ti kó sí wọn lórí ó ti bayé wọn jẹ́ ẹ̀yin abiyamọ ayé ẹ má mọ̀ wo Ṣèyí Mákindé nìna àwọn ọmọ tó wà nínú igbó ṣẹ́ ọwọ́ Ṣèyí Mákindé mà ní Ṣèyí Mákindé ni ò màgbà kọ́mọ Yorùbá wọnú igbó pẹ̀lú àwọn ará bíbà yìí ìgbà tí àwọn ará bíbà yìí ń pa ọmọ Yorùbá tán jí wọn gbé Ṣèyí Mákindé ò mà rántí constitution ṣùgbọ́n nígbà tó dé àkókò tó yẹ kí Yorùbá ó dìde Ṣèyí Mákindé gbé constitution síta bàbá Bọ́lá Ahmed Tinubu ẹ má mà jẹ́ kí Ṣèyí Mákindé ó bà Ọ̀yọ́ jẹ́ Ṣèyí Mákindé mà ti sọra ẹ̀dí kananjọ́gbọ̀n ní Ọ̀yọ́ torí Sunday Igboho torí ó ń gbèjà ọ̀rẹ́ ẹ̀ tọ́jọ́ fẹ́ balẹ̀ Yorùbá jẹ́ má kẹ́ pè mí láti Port Harcourt mo fowó orúkọ bù láṣìírí ẹ̀yin ará Ìbàdàn kọ́pìnì mélòó ní Ṣèyí Mákindé ní Ìbàdàn wọn ní ó ní kọ́pìnì méje ní Port Harcourt mo sọ fún yín mo ní níjọ́ tàbí yan gọ́vnà àṣìyàn ní Ṣèyí Mákindé jẹ́ Sunday Igboho Ọlọ́run ń bẹ lẹ́yìn ẹ má bàjà ọmọ Adéyẹmọ Ọlọ́run ń bẹ lẹ́yìn ẹ má bàjà torí ọba mi òkè tó rán níṣẹ́ ò padà lẹ́yìn ẹ má bàjà ẹni bá ń bínú sọ́mọ Adéyẹmọ ó ń bínú sí Olódùmarè ní má bàjà bẹ́ẹ̀ bá porí ọmọ Adéyẹmọ níbi Ọlọ́run lẹ̀ ń perí ẹ má bàjà kò ṣeé bínú sí bàjà torí dìmọ̀ bẹ́ẹ̀ bá ṣe ń jáde síta tẹ̀ ń bàjà làṣírí yín ọmọ tú ẹ má bàjà kò ṣeé bínú sí Sunday bí bàbá wa ò ní ìrìṣà ṣe máa ń pè yẹn Sunday kò ṣeé bínú sí kò ṣeé yájú sí kì í ṣe tó oògùn kì í ṣe tagbára ṣùgbọ́n nítorí Ọlọ́run ọba mi ń bẹ lẹ́yìn ẹni kò sẹ́ni tó bọ́lúwa ṣòwò tó pàdánù rí ó lé ẹni tó bá mi kójọ lè mímọ̀ èmi ò mẹ́ni tó bá mi túká ẹ má bàjà Májàsọ́lá ò ṣe é bínú sí ẹ má bàjà mo lọ́mọ Adéyẹmọ ò ṣe é bínú sí torí kò rí tiyín rò ẹ má bàjà ó dìde pé òun fẹ́ràn ìran Yorùbá lọ́wọ́ ẹni rárá kò sáyè òun kọ́ lẹ̀ ń bàjà Olódùmarè lẹ̀ ń bàjà ìṣẹ̀dá àwọn ọmọ tó wà nínú igbó lẹ̀ ń bàjà olófin takò Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu òun ló fi ń takò Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu bàbá Bọ́lá Ahmed Tinubu ṣé ẹ wà lajú yín lẹ̀ Ṣèyí Mákindé adé ba Ọ̀yọ́ jẹ́ ẹ withdraw security ẹ̀ ó fẹ́ fọ̀rọ̀ àwọn ọmọ yẹn gbowó ni òjò tó rọ̀ yìí ò ní jẹ́ kẹ́ voice message bàbá yìí oh my God oh my good God hello bàbá mi hello sir Hello. ẹ kú ọjọ́ méje ẹ kú ọjọ́ mẹ́ta o Ọjọ́ kan pẹ̀lú. àwọn ọmọ Yorùbá fẹ́ gbóhùn yín bàbá mi
lórí ọ̀rọ̀ Ṣèyí Mákindé ni o ó ní kò ní ó lóun ò ní fún Sunday Igboho lórí ọ̀fẹ́ láti wọnú gbó lọ kó àwọn ọmọ yẹn wá. ṣùgbọ́n ló máa fọ́jú àtọwọ́ àti gómìnà ara ẹ̀. ṣé ẹ rí mo ti ń wá fídíò yẹn. ṣé bí Ṣèyí Mákindé kẹ́pẹ́ ní gómìnà ṣé bí Nàìjíríà ní gbogbo ìwọ̀nyẹn sì lè ṣẹlẹ̀. ṣé bí ike ló wọ́ ní Florida. ike ló wọ́ ní Florida ṣé ń gbọ́ bàbá ẹ̀jẹ̀ má bá mi kọ yes tẹ bá ń gbọ́ bàbá mi ẹ má bá mi kọ yes. mo ti ń bẹ àwọn èèyàn tó bá ní kíní fídíò yẹn lọ́wọ́ bíi fídíò yẹn ẹni tó bá ti ní lọ́wọ́ tí wọ́n lísì tí wọ́n kọ gbogbo nọ́mbà bó ṣe ṣẹ̀wọ̀n gbogbo nǹkan tó ṣe ó wà mo ti ń wá lórí àkáì mi mo rò pé fóònù mi tí wọ́n jí ó dàbí pé inú ẹ̀ ló wà tó pé mi ò parẹ́ èèyàn burúkú ni tó ń ka òfin ó rò pé ọ̀dẹ̀ làwọn ọmọ Yorùbá ni. bàbá o bàbá gbogbo press yes. ohun tẹ́ ń sọ fún wa ní sí pé Ṣèyí Mákindé ti ṣẹ̀wọ̀n l'Amẹ́ríkà rí. bẹ́ẹ̀ni ní Florida. ní Florida. bẹ́ẹ̀ni. ìlú wo lẹ́yìn wà sà ṣé Amẹ́ríkà lẹ wà ní àbí Nàìjíríà. mo ti Amẹ́ríkà mo wà ní. Amẹ́ríkà ok kó lè mọ̀ pé kì í mú òparọ́ ni sà pé kì í ṣe pé bí amúgbé yẹn kan wá láti kíní. so nígbà tí mò ń sọ ìkíní mo ti ń wọ. mo bẹ ọmọ yóò kó bá mi gbé kìíní yẹn jáde. ṣé Ṣèyí Mákindé rò pé ọ̀dẹ̀ làwọn ọmọ Yorùbá. Okay. Nẹ́tíwọ̀kì. Tọ́kọ ti tẹ́ wọ́n lọ tẹ̀lé ajé àti. Okay. Number one, ìgbà tí wọ́n pa Bọ́rọ̀dé, bó ni Ṣèyí Mákindé wà. Ìgbà yẹn náà ó ní kí Sunday Igboho má wọnú wá lọ bá wọn ní gàngán. Máa gbọ́, ìgbà tí wọ́n pa Àlàájá, ibo ló wà. Ìgbà tó ọ̀rọ̀ gọ̀ngàn ṣẹlẹ̀ tó sọ pé kí wọ́n má bínú tó lọ sí bẹ́ẹ̀ ló ṣe lẹ́yìn ìgbà yẹn. Kò sí. So ọdún dìde sí ó di pẹ́ tó ti ń ṣe bọ̀ àṣírí ẹ̀ ń bọ̀ àwọn ọ̀pọ̀lọpọ̀ tí mò ń gbà yẹn. Ìgbà yẹn wọ́n fi bínú pé kíní ọ̀rọ̀ ẹ̀ ìrísọ́yè orúkọ ẹ̀ kí wọ́n fi tẹ́bágùkù ẹ̀ mo lọ ṣẹ̀wọ̀n sẹ́yìn mi ò fi ṣeré. Èèyàn burúkú ni ọ̀gbẹ́ni. Okay, so gbogbo àyẹn kò rófin òfin Nàìjíríà kò múlẹ̀ constitution section 14 yẹn ò múlẹ̀ nígbà yẹn. So wọ́n dúkú àwọn ọmọléèwé pẹ̀lú 46 people. ó ṣe wá jáde sí ó ṣe wá mọ̀ pé kinní kan àwọn ọmọ wọ̀nyẹn wà ń bẹ̀ o ọmọ èèyàn kan ló bí wọn ni. mo ti gbà wọn alágbára ayé àti gbogbo àwọn arúgbó ọmọ Yorùbá pátápátá tó jẹ́ ọmọ ìbílẹ̀ Yorùbá kó máa jí láàárọ̀ kó máa fi wú orí wọn kó máa fi ṣépè fún Ṣèyí Mákindé gẹ́gẹ́ bí ìran ẹ̀kẹwàá. kábíyèsí. Because kí ni àwọn obìnrin ayé kí wọ́n wà ní ìhòòhò láàárọ̀ kó máa fi pè ránṣẹ́ sí. Yes, what do you say? Well, kì í ṣe ọlọ́gbà ẹni gbogbo nǹkan tó ń ṣe bí ẹ̀rọ pé gbogbo wa la rí náà nǹkan tó ń ṣe fún Oníbàdàn Aláàfin of Ọ̀yọ́ gbogbo róòtù kílẹ̀ ní tó gbogbo nǹkan tó ń ṣe mi ò sọ pé nǹkan tí àwọn ṣọ́ọ̀kì ṣe o mi ò kí àwọn bẹ̀tì kí lòun ò lè gbogbo ẹ̀ la rí náà gbogbo àwọn tó ṣe lóore òun kọ́ ló fi ibi iṣu wọn yẹn ni. Èèyàn lẹ́wọ́ pè yẹn ó fẹ́ jẹ olórí ilé bàbá ẹ̀ ìdí láti oyè tó lè jẹ olójẹ yẹn ó dẹ̀ máa ṣìwèrè kú ni. àmì àṣẹ wá. nígbà tó dáwọ́ lórí ọ̀rọ̀ Yorùbá ó máa ṣìwèrè kú ni state. ọ̀rọ̀ ti jáde àṣẹ tẹ̀lé ni. àṣẹ. ó máa ṣìwèrè kú níbi tó dáwọ́ lé yẹn sọ́ni lórí ọ̀rọ̀ ọmọ Yorùbá tó dáwọ́ lé yẹn kì í ṣe Sunday ló ṣe. kì í ṣe Sunday kan lọ́jọ́ gbogbo ọkọ̀ tó kà ó rò pé ọ̀dẹ̀ ni wá ni ṣẹ́gun tí Sunday ṣe láti pè wá ń jà
inú bí ẹ sáwọn ọmọ Yorùbá dẹ̀ sọ́kọ́ ọmọ Yorùbá ni ẹ ó lọ jẹ gómìnà lórí ọmọ Yorùbá kò ní dá fún àtúnwá àtẹ̀bí ẹ̀ láyé. àṣẹ wá àṣẹgùn. lẹ́dẹ̀ẹ̀dẹ̀ ló bí bẹ́ẹ̀ ni Òṣùpá lẹ́dẹ̀ẹ̀dẹ̀ ló máa gbẹ̀yà. àmín o àmín. irú wa iṣẹ́ irú ìyẹn ló yẹ kó máa jáde lẹ́nu ẹ̀. ẹ jẹ́ kó ló bí àwọn ọmọ wọ̀nyẹn ni ọmọ ọdún méjì. wọ́n wà nù gbọ́ olóńka òfin kan ṣé Fúlàní wá jẹ́ Nàìjíríà citizen ni wọ́n. ṣé wọ́n tẹ̀lé constitution nígbà tí wọ́n ń jí wa gbé tó ń jí àwọn èèyàn wa gbé. ẹgbẹ́ ìgbà tí mo bẹ̀rẹ̀ nìyẹn ẹ bá mi bẹ̀rẹ̀ lọ́wọ́ olórí burúkú tó pera ẹ̀ ní gómìnà tó ń sọ pé òun ṣe press. akúrò ń bẹ̀ lọ́jọ́ kan ṣé gbogbo ẹ̀ padà oṣù mẹ́sàn-án kò pé oṣù mẹ́sàn-án mọ́ tí wàá fi kúrò ń bẹ̀. bẹ́ẹ̀ni. ọmọ àdéhùnṣe wa olóhùnká òfin olóhùn ṣe press conference kò ní dá fún ẹ àti wà dáwọn ọmọ ẹ ó dẹ bímọ. àṣẹ àwọn tó rò ní pé òun ti lówó òun o bóun ò bá jèrè àwọn ọmọ òun kò kọ́ òun. àwọn tó ní síwájú ẹ̀bọ ni wọ́n wà. kábíyèsí. àwọn tó ní síwájú ẹ̀bọ ni wọ́n wà. àṣé ó wọ́ọ̀kì lamẹ́ríkà ni. kò lè wọ Amẹ́ríkà kò lè wọ Amẹ́ríkà. báwo mo ṣe sọ fún ẹ. mo rí náà pé kò wá sí Amẹ́ríkà láti ìgbà tó ti di gọ́vnà. kò lè wọ ọ̀bí yàlíyà ẹ̀dá bẹ́ẹ̀ mo lọ jẹ̀wọ̀n ní Florida. ní ọ̀bí pamọ́. ó dùn mí mo ti wá fídíò yẹn mo ti wá ó wà nínú àká mi níbì kan. ẹ máa rí bàbá mi. ọdún kan nọ́mbà ẹ̀ wọ́n kọ sí mo ní ẹnikẹ́ni tó bá ní kó jọ kó bá mi gbé jáde káyé gbogbo ayé rí. ẹ jọ ẹni bá ní nọ́mbà àti aṣọ àti fídíò tí Ṣèyí Mákindé fi ṣẹ̀wọ̀n ní Florida ẹ jọ ẹ bá wa gbé síta o wọ́n lóun àtolúwo jọ ń wọ́ọ̀kì lamẹ́ríkà ni olúwo ń wọ́ọ̀kì ní Canada ń wọ́ọ̀kì lamẹ́ríkà alábàjọ ìwà wọn ò yàtọ̀ síra wọn. bẹ́ẹ̀ni. náà fi ń takò ọmọ Yorùbá náà ń takò orísun wọn lẹ́mí ọmọ Yorùbá ò jẹ́ kẹ̀kẹ́ lójú wọn. what is nonsense. inú ti bí bàbá mi tán. tó bá ti dọ̀rọ̀ Yorùbá ìgbà ilẹ̀ mọ́ lọ. náà máa kó tì í lọ. ìgbà tó bá dọ̀rọ̀ ọmọ Fúlàní tó ń gbẹ̀yàn kẹ Sunday sọ fún gbogbo èèyàn pé ẹ̀yin tẹ́ fẹ́ ṣe bísíǹsì jẹ́nu bísíǹsì ẹ wá sí ìgboro ẹ ṣe bísíǹsì ẹ má máa gbẹ̀yàn pa kí ló rọ̀gì ń bẹ̀. ọmọ àlè kan ṣe wàá sọ pé òun jẹ́ gómìnà lọ́pọ̀ wà ní páwà ìpáwà yẹn bẹ̀ ní kó kú sí. tó bá ti kú síbẹ̀ yẹn òun ló lè yọ ẹ lọ́sùpá kúrò ń bẹ̀ ṣebí ilẹ̀ Yorùbá ló ń bọ̀ ẹni tún gbàgbé ẹni tó kókò gbàgbé gbogbo ìṣekúṣe tó ń ṣe orúkọ máa lọ forever. kábíyèsí. bẹ́ẹ̀ sílẹ̀ èpè la máa fi sìn. gbogbo ẹni tó bá takò iṣẹ́ rere ọmọ Yorùbá níbikíbi tẹ́ bá wà òun ò ní níláárí láyé wọn. àṣẹ wá àṣẹgùn. Ọlọ́run ọba tó dá ọjọ́ ìní kí ọjọ́ fi yọ gbogbo ẹnikẹ́ni èèyàn kéèyàn tó sọ pé bo ní ọmọ Yorùbá máa gbé tí wọ́n gbà tí wọ́n ń dáàbò ọmọ Yorùbá láti tẹ̀síwájú ilé ìbùkún ayé yìí ó máa kẹ̀yìn sí wọn. àmì àṣẹ wá. Ṣèyí Mákindé ó ti jẹ́wọ́ agbọ́n ó dẹ̀ máa rí agbọ́n yẹn ọmọ àlè ni sọ́lọ́ ọjọ́ ọmọ àlè olóhùn kwálẹ̀tì ọmọ ẹran olórí burúkú ọmọ ẹ̀yìn. yes ẹjẹ kó máa ṣe lọ oṣù mẹ́wàá ló kù fún owó oṣù olóko máa lówó ni. for the first time ní gbogbo history Nàìjíríà láṣẹ ní Yorùbá yọkọ tó jẹ president rí. ó dẹ̀ ń takò. tó bá tẹ fẹ́ jẹ ìjọba lè campaign èwo ló ń fọmọ lọ́mọ tó fi play politics tó wá ń sọ̀sọ̀kúsọ so inú ẹ̀dùn wọn ṣe pọmọ Yorùbá inú ẹ̀dùn sí o olóhùn ṣe press conference ìwọ ló fẹ́ ó ká ó rò pé òun jẹyàn ẹni tó yẹ kó wọn sọkù pa ń bẹ. ẹranko ada fún gbogbo ní. àmì bàbá mi ẹ ṣé bàbá mi ẹ ṣé bàbá mi ẹ ṣé sà. ẹ̀rí lẹ ti gbọ́ yẹ o gbogbo ẹ̀yin ọmọ odù tó dá ìwà
làwọn ọmọ kéékèèké ọmọ ọdún méjì ètò ọ̀pọ̀ ọmọ ọdún méjì àtàwọn tíṣà náà fi wà nínú igbó láti bí oṣù going to 2 months now. Ẹni tó dẹ̀ lè wọgbó tí Ọlọ́run fi ẹ̀rù sí lára tó lè ṣẹ̀rù bá àwọn Fúlàní Ṣèyí Mákindé ní kọ́lọ́kọ́ petition mọ́ ó wá jáde síta ó wá sọ̀rọ̀ di Nigeria constitution òfò ló máa ṣe Ṣèyí Mákindé. Ẹ̀yin abiyamọ ẹ dìde, ẹ̀yin ìyá mi ọ̀pàkẹ́ ọ̀làkẹ́ tẹ́ ẹ máa ń rógbà aṣọ tó máa ń balẹ̀ ṣé ẹ máa wo Ṣèyí Mákindé nìna ni because of èèyàn kan. Àmọ̀tẹ́kùn gan tó ló ń fẹ́ lò àwọn Àmọ̀tẹ́kùn ti jáde síta wọ́n ní over 300 làwọn ti pàdánù nínú igbó Ọ̀yọ́ yẹ ìyẹn ní pé Ṣèyí Mákindé òun ló ń polè wá jà òun ló ń polóko wá mu. Èrè ìdí tí òfin fẹ́ kí Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho Òòṣà kó wọnú igbó yẹn lọ nìyẹn torí ó mọ̀ pé àṣeyọrí máa jáde síta, ó mọ̀ pé ìran Yorùbá máa rẹ́rìn-ín tí Sunday Ìgbòho bá wọnú igbó yẹn lọ. Ṣèyí Mákindé búlọ̀kù ẹ̀ torí ọ̀rẹ́ ẹ̀ Gani Adams, torí OPC ẹgbẹ́kẹgbẹ́. Ẹ̀yin abiyamọ ayéṣẹ́ ẹ máa wòran ni. Wọ́n ní ká tó fẹ́ nìyàn joyè láàrin ìlú ó ní láti jẹ́ ní rere. Irọ́ tí Yorùbá ò jẹ́ bẹ́ẹ̀ mọ́. Ẹlẹ́wọ̀n la fi ń jẹ gómìnà. Tó bá dórí oyè tán a wá máa hùwà bí ẹlẹ́wọ̀n fún wa. Tó bá dórí oyè tán ẹ̀mí àwa ọmọ Yorùbá ò ní jọ wọ́n lójú. Àṣé Ṣèyí Mákindé ti ṣẹ̀wọ̀n l'Amẹ́ríkà. Alábàjọ tó fi ń gbógun ti Sunday Ìgbòho kò mọ̀ pé ara òun lòún gbógun tì pé kì í ṣe Ìgbòho. Ẹ̀yin ọmọ Ọ̀yọ́ state ẹ kú ìrọ́jú o, ẹ kú ìrọ́jú, ẹ ti ṣí gómìnà yàn. Ìwòlíì yẹn sọ ó ní ìgbẹ̀yìn ìjọba ò ní dáa ó lákòrò bí ìjogbo ni. Ìyẹn ni pé ìgbẹ̀yìn ayé Ṣèyí Mákindé kò ní dáa á kòrò bí ìjogbo ni. Abẹ́ ti láyé lóde. Ẹni yẹn pè mí láàárọ̀ ó ní ẹ̀mí àwọn ọmọ Ọ̀yọ́ ò lè jẹ Ṣèyí Mákindé lójú. Ó ní 7 solid company ló ní ní Port Harcourt. Ó ní kíní tó fi ṣe kọ̀ǹpútà yìí tó fi ṣe bátìrì yìí ó ló ń wà ní Ọ̀yọ́ tó jẹ́ pé táwọn yẹn bá ti kó lọ tó bá ti ṣe tó kọ̀ǹpútà náà wọ́n fi kó wá fún tó máa ń kó wá sí Port Harcourt. Ìyẹn náà ló máa ṣèwádìí gbogbo ilé iṣẹ́ ní Port Harcourt tó mọ̀ tó máa ya fọ́tò ẹ̀ tó máa ṣẹ́ẹ̀dì ṣe sí wa. Ẹ̀yin ọmọ Ọ̀yọ́ ẹ kú ìrọ́jú o. Kọ́pìnì mélòó ni Ṣèyí Mákindé ní Ọ̀yọ́ ní Ìbàdàn. Ẹ̀mí àwọn ọmọ Ọ̀yọ́ ò lè jọ lójú. Ṣé ẹ máa wòran ẹ̀yin ọmọ Ọ̀yọ́? Ṣé ẹ máa wòran kí ẹlẹ́wọ̀n ní Florida kó dẹ̀ da Ọ̀yọ́ rú? Ní ìdá Amẹ́ríkà rí ẹ ṣáà gbọ́ bàbá tó pé ó ṣẹ̀wọ̀n láti Florida ó ń wọ́ kíní. Alábàjọ tó fi ń lo gbogbo nǹkan pẹ̀lú ìgbójú kò sẹ́ni tó máa wọ́kẹ́ tó máa láàánú. Bí Ṣèyí Mákindé ò ṣe láàánú àwọn ọmọ Ọ̀yọ́ òun náà ò lè rí àánú gbà láṣẹ Olódùmarè. Ìgbẹ̀yìn ẹ̀ máa kóró ojú jógbó lọ kó tó ba nǹkan jẹ́. Ẹ̀yin ará Ọ̀yọ́ ẹ dìde, ẹ̀yin olùgbé Ọ̀yọ́ ẹ dìde, gbogbo ọmọ Yorùbá ẹ dìde. Ẹ jẹ́ ká gbé sínú mẹ́mórì wa àwọn ọmọ ọdún méjì yẹ kí lójú wọn á ti rí ẹwà wọn tó kó jáde ní ẹ̀dá oníyọ̀. Ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ò lè dìde rìn mọ́. Ká má wàá sọ wípé àwọn ọmọ kéékèèké Ṣèyí Mákindé dẹ̀ lè jáde síta pé òun ṣe press conference ó ń declare curfew ó ń support àwọn Fúlàní ó ń support àwọn bòròró ó ń support Mèyétí Àlà. Ẹ̀yin Ọ̀yọ́ ẹ̀dẹ̀ ń wòran ẹ kẹ́pẹ́ ti Ṣèyí Mákindé. Bàbá wa Bọ́lá Ahmed Tinubu
àníkẹ́ bá wa withdraw security yẹ ẹ bá wa withdraw security yẹ bó bá lè jù ẹ declare state of emergency àwọn ọmọ yẹn ò gbẹ́dọ̀ gbé sínú igbó wọn à ń gbẹ́dọ̀ gbé sínú igbó àwọn ọmọ ọdún méjì ẹ dákun ẹ dábọ̀ ẹ dákun ẹ dábọ̀ ẹ dìde ẹ jẹ́ kí Ṣèyí Mákindé mọ orú nǹkan pè ní obìnrin ẹ jẹ́ kó mọ nǹkan tán pè lẹ́yìn ìyá ẹ̀yin wòlíì ní Ìbàdàn ní Ọ̀yọ́ state ẹni Ṣèyí Mákindé lọ́lọ́run yàn ṣé ká sọ pé Ọlọ́run fìyà jẹ yín ni mo mọ wòlíì kan tí wọ́n lára àwọn àgbà wòlíì ni mí ní dárúkọ tó ní Ṣèyí Mákindé lọ́lọ́run sọ pé ó máa lò ṣé Ọlọ́run ló ń lò ló ní kó máa ṣe ohun tó ń ṣe yìí ṣé Ọlọ́run ló ń lò ó ẹni tí ó ran ìran Ọ̀yọ́ lọ́wọ́ Ṣèyí Mákindé sọ pé rárá kò gbọdọ̀ wọlé ó ń gbé nínú AC àwọn ọmọ títí ẹ̀ wà nílùú òyìnbó ìyàwó títí ẹ̀ wà nínú AC ìyàwó oníyàwó wà nínú igbó tóun àtejò jọ ń sùn ọmọ ọlọ́mọ wà nínú igbó tí òjò ń rọ̀ lé lórí tí òòrùn ń pa tó jẹ́ pé òun àtejò náà jọ ń kìsì ara wọn ẹ̀yin àgbààgbà Ọ̀yọ́ àgbààgbà ilẹ̀ Yorùbá bàbá Bọ́lá Ahmed Tinubu ṣé agbára Ṣèyí Mákindé wájú títí yín lọ ni ẹ dákun ẹ dábọ̀ ẹ̀mí àwọn ọmọ yẹn jẹ ìran Yorùbá ló ìyá kan pè mí lẹ́nu ó dẹ̀ ń bú sẹ́kún ó ní tó bá jẹ́ pé àwọn ọmọ yẹn tó bá jẹ́ pé àwọn ọmọ òun ni òun á ti kú òun á ti para òun àwọn tá a wà nínú gbòòrò gan àti ìgbádùn ká má wá sọ pé àwọn tán jí gbé tán kó wọnú igbó ọ̀dájú gómìnà Ṣèyí Mákindé ló ń jẹ́ bẹ́ẹ̀ ọ̀dájú gómìnà Ṣèyí Mákindé ló ń jẹ́ bẹ́ẹ̀ ẹ dákun ẹ̀yin àgbààgbà Ọ̀yọ́ àgbààgbà ilẹ̀ Yorùbá ẹ bá wa pé bàbá Bọ́lá Ahmed Tinubu ẹ dákun ẹ dákun ẹ dákun it is Abiodun not Ṣèyí be careful of what akínní kankan Ṣèyí has always enter America she has working for oil company in textile ẹ̀yin lẹ tún sọ yẹ o bàbá tó wá sọ pé ó ṣẹ̀wọ̀n lamẹ́ríkà ńkọ́ it is Abiodun not be Ṣèyí ok ẹ dákun ẹ dábọ̀ ẹ bá wa tètè wá nǹkan kan ṣe sí kí àlàbọ̀rùn kó tó di ẹ̀wù mọ́ wa lọ́wọ́ adára fún wa ojú òní tiwa o àwọn ọmọ yẹn máa dé bá wa láyọ̀ àtàlàáfíà ṣe gbọ́ mi bọ́dà mi ẹni it is Abiodun not Ṣèyí but bàbá yìí ní òun ní fídíò ẹ̀ lọ́wọ́ Florida ní ẹ̀yìn ní textile ló ń gbé nígbà tó dẹ̀ di gómìnà kò dé Amẹ́ríkà rí ṣe gbọ́ mi ẹ̀yin ẹ mú ìpè Abiodun ni ṣèbí ó náà ń jẹ́ Abiodun abẹ́ ẹ̀gbọ́n ni Ṣèyí Abiodun ṣe ẹ̀gbọ́n pé ó ń jẹ́ Abiodun ni ìyẹ wà lógún jù ẹni bá ti ṣọ̀tẹ̀ Sunday Igboho àṣírí wọn máa tú ni. ẹ má jẹ́ ó jẹ́ pé ìgbà tó bá jẹ́ ìjà wàhálà ń ṣẹlẹ̀ láàrin èyí olóṣèlú lẹ́ẹ̀mọ̀ declare state of emergency eléyìí tó ṣẹlẹ̀ yóò kú ó ju ìjà ní olóṣèlú lọ ọjọ́ ọ̀la Yorùbá ló wà nínú igbó táwọn Fúlàní kó nípa pẹ́mọ́ra yìí ṣé agbára Ṣèyí Mákindé wájú títí yín lọ ni ẹ̀yin bàbá Tinubu ẹ wá wo ìgbé ayé táwọn ọmọ yóò ti máa gbé ìyà tán ti máa jẹ àdójúkọ wọn Ṣèyí Mákindé máa bọ̀yọ̀ jẹ́ àṣé o ti ṣẹ̀wọ̀n rí èmi kọ́ ni mo sọ bẹ́ẹ̀ o ẹ gbọ́dọ̀ tí bàbá yẹn sọ wọ́n ló ti ṣẹ̀wọ̀n rí ní Florida àṣé ẹlẹ́wọ̀n ní Ṣèyí Mákindé wọ́n ló wọ́ kiri ṣé lóòótọ́ ni àwọn bàbá tó sọ̀rọ̀ yìí ò lè parọ́ mọ́ ẹ̀yin àgbààgbà Yorùbá ẹ̀ dìde ẹ má jẹ́ kó dìgbà tí Ṣèyí Mákindé bá ba Ọ̀yọ́ jẹ́ ẹ̀yin àgbààgbà Ọ̀yọ́ ẹ̀ dìde
ẹ̀yin ọ̀dọ́ Ọ̀yọ́ ẹ dìde, ẹ̀yin t'Ògbómọ̀ṣọ́ Ajílété ẹ dìde, ẹ dìde, ẹ dìde. ṣé bẹ́ẹ̀ náà lẹ̀rù Ṣèyí Mákindé ń bà yín tó? ẹ dìde o. kí Ṣèyí Mákindé tó kojú gbogbo Ọ̀yọ́ sí oòrùn alẹ́. àṣẹ lẹ́wọ̀n lọ̀gá yín. ṣé lóòótọ́ ni? èmi kọ́ ni mo sọ bẹ́ẹ̀ o. wọ́n ló wọ́ọ̀kì l'Amẹ́ríkà náà máa mú. ẹ̀rí náà pé kò lọ sí Amẹ́ríkà, ìrìn àjò ẹ̀ kọjá yín London, France. nígbà tó jẹ́ wípé Amẹ́ríkà dídí àìgbẹ́dọ̀ máwọ̀ fún òun ló fi ń wùwà bí ọ̀dájú. ẹ̀yin ọmọ Ọ̀yọ́, ọmọ Yorùbá, ẹ̀yin abiyamọ bí ẹ̀yin abiyamọ jọ̀wọ́n àná ṣe máa ń ṣe, ẹ bá wa tètè ṣe lórí Ṣèyí Mákindé. gómìnà Ṣèyí Mákindé, ẹ jọ̀ọ́ ẹ torí Elédùmarè mo fẹ́ bẹ̀ yín ní wákàtí tí ẹ bá fún mi lésì, máa fẹ́ kẹ́yìn èèyàn bẹ̀kẹ́ bá mi ṣe fídíò yìí o. tí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ bá fún mi lésì ọ̀rọ̀ tí ń fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀ yìí, gómìnà yìí ọmọ àlelẹ̀ Yorùbá ní òun ṣe Yorùbá o. ṣókí lọ́bẹ̀ oge ní fọ́nrán tí mò ń ṣe lọ́wọ́ yìí, mo dẹ̀ bẹ̀ yín tẹ́ ẹ máa wo fọ́nrán yìí, mo fẹ́ kẹ́ ẹ bá mi pín, ẹ jẹ́ ọ̀dọ̀ Ṣèyí Mákindé, ẹni tó bá lè bá mi táàgì ẹ bá mi táàgì ẹ. màá fẹ́ kó gbé mi lọ sí ilé ẹjọ́ pẹ̀lú fídíò tí mò ń ṣe yìí, èmi fúnra mi á tún tọ́jú ẹ̀ kó má bàa sọnù, nítorí pé wàá gbé mi délé ẹjọ́, màá mú fídíò ẹ̀ tó ṣe, màá gbé síta, màá wá gbé tèmi síta, àwàjọ máa béèrè ìbéèrè lọ́wọ́ wa. ó lójú ẹ̀ ń tẹ́lẹ̀ fìyà jẹ nílùú Nàìjíríà bí irú àwa kọ́. ó dímọ̀ ìran Ṣèyí Mákindé, ìbéèrè tí mò ń béèrè yìí ẹ gbọ́dọ̀ dá mi lóhùn ẹ̀, ẹ má jò pẹ́, ẹ má jò jìnnà, ẹ gbọ́dọ̀ bọ́ síta kẹ́ ẹ tún fídíò míì ṣe, kẹ́ ẹ fi fún mi lésì ọ̀rọ̀ yìí. ibi tí ó wà nínú ìwé òfin orílẹ̀-èdè Nàìjíríà wípé ká kó màálù lọ sóko èèyàn, ká pa ẹni tá bá lóko tó bá sọ̀rọ̀, ká kó màálù lọ sóko ẹ̀, ká fi jẹ oko ẹ̀ dànù, ká bà gbogbo nǹkan ẹ̀ jẹ́. àfẹ́ mọbi tó ti rówó, tó bá sọ̀rọ̀ pé a kó màálù wá sóko òun, ká gé apá ẹ̀kan sílẹ̀, ká sọ́dọ̀ alápá kan. gbogbo àwọn tí wọ́n ti sọ di aláàbọ̀ ara láti bí ọdún 4-5 sẹ́yìn, onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé mélòó nínú wọn lẹ ti fi sí orí kíná tí ń pè é lórí àkáǹtì yín tẹ̀ ń fún lówó lóṣooṣù? ẹ ṣe èèyàn gidi, orú yín yóò yẹ láwùjọ. àwọn èèyàn náà jí gbé nípínlẹ̀ Ọ̀yọ́, ẹ wuyo ó ti lé lóṣù báyìí tán ti wà ń bẹ̀, ẹ tẹ̀ lé bọ́ síta kẹ lanu yín, kẹ sọ orú ọ̀rọ̀ jákèjádì, ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu yín bí ìgbà tó ẹ̀rọ ń jáde nínú gọ́tà ni. ẹ tó kó ń bẹ́ẹ̀, ẹ rí tí wọ́n fojú yín rí nínú ìlú, irú yín lẹ máa ń kó lórí ipò tẹ̀lé rìn láàrin ìlú nítorí ìwàkiwà ara yín. mo rí fídíò kan lọ́sàn-án yìí, ó lè ti tó bí ọjọ́ 2 àbí 3 tí fídíò yìí ti jáde, ṣùgbọ́n mo rí fídíò yẹn ó bà ọ̀tá mi nínú jẹ́ díẹ̀, nítorí pé ibi tí ó bá yẹ ká ti bá ọgbọ́n, tó bá jẹ́ pé àgọ̀ lèèyàn bá pàdé ń bẹ̀, àwọn bàbá wa ní a máa dùnyàn, á dùnyàn wọra. mi ò ní sọ́ọ̀rì láti sọ ọ̀rọ̀ tí n fẹ́ sọ yìí, mi ì dẹ̀ fẹ́ mọ nǹkan tó fẹ́ tẹ̀yìn ẹ̀ yọ. màá rántí orin Òṣùpá kan, ó ní ìjọba ó lágbára ju gbogbo èèyàn lọ, lẹ́yìn Ọlọ́run ìjọba ló kàn. ṣùgbọ́n tó wá lọ ó bọ̀, ó ní kíjọba náà tó wá ṣọ́ra o, nítorí pa yóò lọ títí, torí bó gbọ́n bí ifá bó mọ̀ bí ọ̀pẹ̀lẹ̀, ọjọ́ kan bọ̀ tílẹ̀ máa di ọ̀gá lé ìwà alágbára lórí.
tó jẹ́ pé inú ilẹ̀ ni wàá wọ̀ tí wọ́n á da ẹ̀pẹ̀ bò ẹ́ bó ṣe òun kò lówó tó bó ṣe òun kò lọ́lá tó. ọ̀rọ̀ mi lọ sọ́dọ̀ ẹnjìnìà Ṣèyí Mákindé gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́. ó ṣẹ̀ wá ń yí wa gbangba wípé ọ̀tá Yorùbá ń gbogbo yín jẹ́. gómìnà Ọ̀yọ́ ọ̀tá Yorùbá òun ni ọ̀rọ̀ tí n fẹ́ sọ ẹ̀yin méjì mo fẹ́ sọ ọ̀rọ̀ ibà. ṣùgbọ́n màá kọ́kọ́ ju ti gómìnà Ọ̀yọ́ yìí onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé. ẹ ń ṣọ̀rọ̀ aráàlú ọ̀tá aráàlú lẹ̀ ń ṣe. nítorí pé èmi náà ní dárúkọ torí gómìnà yóò dárúkọ. ó lóun gbọ́ pé àwọn èèyàn kan ó lọ ń disturb peace àwọn èèyàn nínú oko kò tẹ̀ nídìí kan tá à ń fi Gẹ̀ẹ́sì ṣe pé ẹni ẹ lọ ń da àwọn èèyàn láàmú ó lọ ń domi àlàáfíà àwọn láàmú níbi tán jókòó sí tán ti ń ṣiṣẹ́. ó sì jẹ́ kó yé wa wípé ó wà nínú ìwé òfin ilẹ̀ ti ìlú Nàìjíríà wípé oníkálukú ló lè gbé ìlú àbí ló lè ṣe nǹkan kan tọ́. ó tiẹ̀ dá bẹ́ẹ̀ ṣe kóòtì bẹ́ẹ̀ ṣe lọ mú ọ̀rọ̀ yẹn wá nínú ìwé òfin ti ìlú Nàìjíríà yẹn ó dà bẹ́ẹ̀. gómìnà Ṣèyí Mákindé ẹ jọ̀ọ́ ẹ torí Elédùmarè mo fẹ́ bẹ̀ yín ní wákàtí tí ẹ bá fún mi lésì mo máa fẹ́ kẹ́yìn èèyàn bẹ̀kẹ́ bá mi ṣe fídíò yìí o. tí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ bá fún mi lésì ọ̀rọ̀ tí n fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀ yìí gómìnà yìí ọmọ àlelẹ̀ Yorùbá ní ẹ̀rọ òun ṣe Yorùbá o. mi ò yọ sọ o lè lo Interpol Canada mo wà Ọ̀túnba Jami lórúkọ mi. ó kí n ṣe ọmọ kọ́lẹ̀ Yorùbá ọmọ àlelẹ̀ Yorùbá ní ẹ́. àwọn tó ń bí ẹ lọ́yọ̀ọ́ wọ́n fi okó jóná wọ́n fòbò jóná ni. gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ lésì tí mò ń béèrè yìí o ọ̀rọ̀ tí mò ń béèrè yìí tí o bá mú èsì ẹ̀ wá kí n rí èsì ẹ̀ ó kí n ṣe ọmọ kọ́ ilẹ̀ Yorùbá wọ́n bí ẹ tó gbóyún ẹ wá ni. àkọ́kọ́ ìbéèrè mi ni nínú ìwé òfin ilẹ̀ Nàìjíríà ibo ló wà ń bẹ̀ wípé ká ká olóko mọ́ oko ká gé ọwọ́ ẹ̀ dànù. tí ó fi ń ṣẹlẹ̀ nípínlẹ̀ Ọ̀yọ́ láti bí ọdún 4-5 sẹ́yìn tí o ò rí nǹkan kan ṣe sí ó wà nínú ìwé òfin ilẹ̀ Nàìjíríà òun ló ṣe rí nǹkan kan ṣe sí wípé wọ́n lè géèyàn lọ́wọ́ wọ́n lè géèyàn lápá wọ́n lè pààyàn ó wà nínú ìwé òfin ilẹ̀ Nàìjíríà òun ló jẹ́ pé nípínlẹ̀ Ọ̀yọ́ àìmọye ẹ̀mí ló ti sọnù. Dr. Aborode lọ o bọ́ta kó o ṣe fídíò rú ètò ṣe yìí èyí ṣọmọ Yorùbá gidi o. onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé ọkọ olóyún wọ́n pàdánù ní ìpínlẹ̀ Ọ̀yọ́ láwọn èèyàn jàǹkànjàǹkàn tó ń bọ́ àwọn èèyàn tí wọ́n ní ẹbí tí wọ́n ní ará wọ́n pàdánù ní ìpínlẹ̀ Ọ̀yọ́. onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé o bọ́ta kó o ṣe orú fídíò tó ṣe yìí kí n rí fọ́nrán yìí ń ta. mo fẹ́ kó o bá mi mú wá nínú ìwé òfin ilẹ̀ Nàìjíríà wípé a lè kó màálù dé orí oko èèyàn ká fi màálù ká fi jẹ gbogbo oko ẹ̀ gbogbo nǹkan tó gbìn gbogbo nǹkan ọ̀gbìn ẹ̀. ìbá lọ yá owó ní báǹkì ìbá jẹ owó gbọ́múlé láńtà ló lọ gbà tó fi dá oko tó ń wòye pé kóun jẹ èrè ní ibi iṣẹ́ tóun ṣe yòó ńgbà tóun bá kó èrè yìí tóun kó lọ́jà tóun lọ tà á òun á dá owó olówó padà tí wọ́n sì kó màálù débẹ̀ tán fi jẹ gbogbo ẹ̀. ṣé ibi tó wà nínú ìwé òfin nílùú Nàìjíríà onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé ẹ jọ̀ọ́ ẹ torí Ọlọ́run ẹ bá wa jù síta. tí ẹ bá rí àwọn ìbéèrè yìí dáhùn ọmọ àlè ní yóò ẹ ṣọmọ kọ́lẹ̀ Yorùbá. Yorùbá Parapọ̀ TV ẹ máa gbọ́ ẹ máa wò ó
ẹ subscribe síbẹ̀ ẹ like ẹ̀ bó bá ṣe ń lọ àwa ò ní jẹ́ kétí yín ó di sí o Yorùbá Parapọ̀ TV àgbàlẹ́tù ọmọdé làwó.